tún ti yá o ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ kú dédé wòye o gbogbo ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ kóòtù òjíire ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé Adéwálé Abdulrasaq ọmọ yín náà ni mo kí gbogbo ọmọ kóòtù òjíire ní ibikíbi tẹ́ ẹ bá wà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àní ṣìṣe àní ṣìjẹ àní ṣìmu àní ṣìlẹ̀tẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá pẹ̀ẹ́ ni kẹ́ ẹ jẹ́ ká ṣẹ́ ìfọ̀n bí ìfọ̀n bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ bá a bá ṣẹ́ ìfọ̀n tí ó bá somi kó somi nítorí pé ká má bàa kú ká padà lọ́nà nítorí wípé ọ̀rọ̀ máa bẹ́ nìkan wí ká wá ní àní sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa níbi tá a bá dé ìlénì nílẹ̀ Yorùbá ẹ má bínú pé ohùn mi le ẹ má bínú pé ohùn mi le a day to my journey to America lélẹ́yìí ọ̀la ní màá tẹkọ̀ létí lọ sílùú Amẹ́ríkà ṣùgbọ́n lálẹ́ yìí mo wà nínú hòtẹ́ẹ̀lì mo kàn rà dó sẹ́gbẹ̀ẹ́ kan nínú rúùmù mi yẹn pé kí n tiẹ̀ kọ́kọ́ sọ nǹkan kan kó tó di pé mo lọ sí Amẹ́ríkà yẹn èyí ló jẹ́ ẹni tí mo sọ kí n tó lọ ẹ̀yin èèyàn mi mo fẹ́ kí gbogbo wa túká sí ọpọlọ sílẹ̀ mo mọ̀ pọ̀lọpọlọ ní gbogbo ọmọ Yorùbá láti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ báyìí àwọn nǹkan kan wà tó ṣẹ̀ṣẹ̀ ń yé mi díẹ̀díẹ̀ tí mo dẹ̀ rò wípé àwọn ọmọ Yorùbá máa ní ìfọwọ́sowọ́pọ̀ lé lórí àkọ́kọ́ ọ̀rọ̀ tá à ń fà lórí bàbá wa Ọọ̀ni àti bàbá wa Aláàfin àgbò kì í ṣe ẹgbẹ́ ọ̀dá ẹ má jẹ́ tara wa jẹ a nídìí láti máa pẹ́ ọ̀rọ̀ sọ mọ́ àgbò kì í ṣe ẹgbẹ́ ọ̀dá orí àlééfà bàbá tó bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ òun ni bàbá wa Ògúnwùsì wà bẹ́ẹ̀ ni àlè ìyá ẹni ti kúrò ní bọ̀dá ẹni àlè ìyá ẹni tí yẹn ẹ̀yọ́ àwa lálẹ́ ṣé bọ̀dá wa là á pè àbí bàbá ṣẹ́rí àníìdí àti parọ́ tanra wa jẹ mọ́ Awíkókó sọ̀rọ̀ kan jọ sí mo ké mọ́ lẹ́nu pé kọ́mọ̀ sọ̀dọ̀ ẹ̀ mọ́ ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí project ni wàláì ọ̀rọ̀ yìí is more than project a sọ níjọ́ tó bá tó work wọ́n bá wù yẹn sọ pé nítorí pé a fẹ́ jẹun ni wọ́n bá wù yẹn sọ pé nítorí ṣebí tó bá jẹ́ pé nítorí pé a fẹ́ jẹun náà ni ṣebí ńgbà tá a bá sọ bá dùn màrá yé létí náà ni wọ́n máa wò ẹ gbàgbé lórí yẹn ò ní mínì kò ní mínì rárá ṣe rí mo fẹ́ pe gbogbo ọmọ kóòtù òjíire sí àpẹẹrẹ kan àpẹẹrẹ lágbára gan o ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ló pè mí nílẹ̀ Yorùbá wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló pè mí mi sọ ọ̀rọ̀ àwọn third or second class ọba àwọn yẹn ò níye but at least 5-6 nínú àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọba àgbààgbà mi kàn lè máa play ohun wọn ni
ṣùgbọ́n kódà bí mo bí wọ́n lè tán ní play ẹ̀ mi ní play ohun wọn wàláì mi torí pé kí n tó lè play ohun èèyàn màá kọ́ àìmí pẹ̀lú èrò ti jọ ládìhùn I don't just do it. ṣé rí àwọn àpẹẹrẹ tí mo rí ọ̀hún àpẹẹrẹ ọ̀hún mọ̀ lágbára gan ni ẹ pé kí n lápẹẹrẹ ẹ jèrè. Yorùbá tí à ń jẹ́ gangan ni àpẹẹrẹ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀rù bà mí ṣùgbọ́n níjọ́ jẹ́ èmi nìkan màá fẹ́ kí gbogbo yín náà ó rí ẹ lọ sí orí Google ẹ lọ rí ibi Google léèrè wípé kí ni Fúlàní ń pè ní Yárúbà ló yí padà tó di Yorùbá tí wọ́n ń pè wá lénìí. Ẹ tó rà lọ wò dáadáa àwọn wo ni wọ́n ń rìfà sí ní Yárúbà yẹn wàláì àwọn Ọ̀yọ́ ni Ọ̀yọ́. Tẹ́ bá lọ wo ìtumọ̀ Yárúbà yẹn ní inú lórí tẹ́ bá lọ bí Google léèrè Google ó sọ fún ìtumọ̀ tí àwọn Fúlàní ń pè ní Yárúbà. Shady and unreliable. Tẹ́ bá léèyàn wà shady tẹ́ bá ní shady character ẹ mọ̀ rú nǹkan tó ń pè bẹ́ẹ̀. Shady and unreliable. Ìtumọ̀ Yorùbá nìyẹn. Ìtumọ̀ Yorùbá nìyẹn. A dẹ̀ tí wá jẹ́ àṣé shady and unreliable là ń jẹ́. Mo wá wò pé àṣé tọ́mọdé bá kọyán àná àsáwọn àgbà máa ń fìtàn balẹ̀ ní tòótọ́ ni. Tí ò bá sí ọ̀rọ̀ tó ń wáyé ọ̀rọ̀ supremacy láàrin bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Ọọ̀ni tí kò dẹ̀ ṣe máa compare ara wọn tí ò jọra wọn tí ò súnmọ́ra wọn kì í ṣe ẹ̀gbọ́n sábúrò bàbá sọ́mọ lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọba tó dẹ̀ wà nílẹ̀ Yorùbá ní irú ìwà yìí jùlọ lọ́jọ́ orí ṣùgbọ́n tó jẹ́ pé tí bàbá tó bí mi bá wà láyé yóò dọ̀bálẹ̀ fún. Táwa bá wá lè ń dọ̀bálẹ̀ fẹ́yìn tá a lẹ́yìn tẹ́yìn ò ní lè pọ́n aṣíwájú yín lé. Ẹ má bínú ọba tó bá fira rẹ̀ sí ipò ọ̀wọ̀ tó fira rẹ̀ sí ipò ọba kóòtù òjíire wàláì láíláí ni ó máa jẹ́ ẹni àpọ́nlé níwájú àwa. Láíláí ni ó máa jẹ́ ẹni àpọ́nlé níwájú gbogbo àwa tá a là ń sọ̀rọ̀ lórí YouTube. Ṣùgbọ́n ọba tó bá sọ wípé òun ọ̀fà pọ̀nlé àrífín gbogbo yín lẹ́rí ayé Rashidi Elétekéte bó ṣe rí sí ẹ̀rí pé tí ẹ ti bá ó ń tẹ́ káàkiri ni ẹ̀yin lẹ̀ mọ̀ tó ń dé má bí aṣọ báyìí ẹ̀ mọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ tẹ́ ní ṣé wọn ò sí ni àwọn ọ̀rúnmọlẹ̀ ń dájọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń dájọ́ ṣùgbọ́n ọmọdé ìrókò bójú ẹ̀yìn bí ọ̀rọ̀ tí mo sọ ń jọ sí olúwérè ìpanilóòjọ́ tí àwọn bàbá wa bá ṣetán láti jà wọ́n máa ń pààyàn díẹ̀díẹ̀ nítorí wọ́n á fẹ́ kójú ẹ̀ ráre wọn lè fẹ́ káwọn kàn mú lẹ́mìí lọ lẹ́ẹ̀kan náà wọ́n á fẹ́ kó sọ́fà nǹkan tó ṣe kó sọ́fà gan. So now nínú àwọn bàbá wa tán wá ń pè mí yẹn èmi pẹ̀lú wọn wá jọ ń sọ̀rọ̀ ní tí ọ̀rọ̀ wa ń dálé lórí ni pé so orúkọ kórúkọ ni àwọn ọmọ Fúlàní sọ wá bó tilẹ̀ jẹ́ pé àwa náà tún wá lọ adopt ẹ̀ torí pé àmọ́ kí ni túmọ̀ àmọ́ tó mọ orúkọ yẹn
mo dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ dákun nílẹ̀ Yorùbá ta ló fún wa lórúkọ yẹn ẹ dárúkọ ẹni tó fún wa tó bá jẹ́ kó wọ́n mọ̀ pé ẹnìkan ló fún wa tí kì í ṣe Fúlàní dárúkọ ẹni yẹn. ṣé ẹ mọ̀ pé láyé ìgbà yẹn lọ́hùn ẹ mọ̀ pé jagunjagun làwọn Ọ̀yọ́ tán bá jagun tán kẹ́rù wọ́n ṣe ẹ̀ tó bá yẹ wọ́n ṣe à wọ́n ta ẹ̀ tó bá yẹ wọ́n ta bẹ́ẹ̀ gbogbo ayé ló bẹ̀rù wọn gbà yẹn ìdí ìwà akíkanjú yẹn ló fà táwọn yẹn fi ń pè wọ́n lórúkọ tó wọ́n ń pè wọ́n yẹn ṣùgbọ́n nígbà táwa ọmọ túmọ̀ ẹ̀ orúkọ tó bá wuni làjẹ́ lẹ́yìn odi àwọn náà dẹ̀ ń bá wọn jẹ ọ̀dà ṣé bàbá wa Odùduwà ló sọ wá Yorùbá àbí Ọ̀kànbí ló sọ wá Yorùbá àbí ọmọ méjèèjì tí Ọ̀kànbí bí èwo nù wọn ló sọ wá ní Yorùbá Yorùbá ló change lédè tó di Yorùbá so ìyẹn náà wàá mú mi pé bàbá wa Ọọ̀ni mo fẹ́ pé bàbá wa Ọọ̀ni báyìí bàbá wa Ọọ̀ni ẹ pé àwọn lọ́balọ́ba tí wọ́n jẹ́ ọmọ yín èyí náà ti rí àwọn tó ń sọ pé àwọn èsè Yorùbá Ifẹ̀ làwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ Yorùbá yẹn àwọn ọba Yorùbá yẹn náà sọ fún mi pé àwọn òun ṣe Yorùbá ń tà wọn o àwọn fi Yorùbá lẹ̀fẹ̀ tó bá fẹ́ lo Yorùbá àwọn kì í ṣe Yorùbá torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti mọ ìtumọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti mọ ìtumọ̀ ẹ̀ pé àwọn ò kì í ṣe Yorùbá àwọn ò ń ṣe Yorùbá ṣùgbọ́n mo Odùduwà làwọn. so tá a bá wá fẹ́ jẹ́ Yorùbá nítorí pé a rí pé orúkọ kó kọ́ ni tá a dẹ̀ mọ̀ pé ọmọ Odùduwà ni wá bàbá ẹ̀yin tẹ́ ń rólé Odùduwà kí ló dé tẹ́ ẹ̀ pé àwọn mọ̀lẹ́bí yín jọ lọ́balọ́ba kẹ́ẹ̀dọ̀ jókòó kẹ́ẹ̀jọ strike deal láàrin ara yín orúkọ wo ni ká máa jẹ́ bó jẹ́ chairman lọ́balọ́ba láti state kọ̀ọ̀kan àti secretary ìpínlẹ̀ lẹ́ máa pè sí ìjókòó yẹn so tí ẹ represent gbogbo àwọn lọ́balọ́ba tó wà ní state yìí ṣùgbọ́n yìí ó jókòó àwọn bàbá wa lọ́balọ́ba tí wọ́n jẹ́ kànrìnkànrìn tí gbogbo yín náà mọ̀ tí mi ò ní ìdí àti máa dárúkọ wọn wọ́n á jókòó ẹ wàá jọ fọ́ọ̀mù ẹ̀ láàrin ara yín pé tó orúkọ àdánwò tá a ti ń jẹ́ yẹn a ṣetán láti kọ̀ sílẹ̀ ẹ dákun àwa láàrin ara wa kí ni orúkọ ẹ jẹ́ ká suggest orúkọ bàbá n tá a bá pe àwa la yóò pè wá o tá a bá láàjẹ Yorùbá máa jẹ Yorùbá mọ́ nìyẹn o àwọn tó bá fẹ́ jókòó sí di Yorùbá jẹ́ wọn jókòó síbẹ̀ o ẹnikẹ́ni ni o ẹnikẹ́ni tó bá wù lẹ́yìn yẹn lẹ́yìn tí ẹ rí i pé mo sọ̀rọ̀ kan jọ sí àwa Yorùbá gbọ́dọ̀ fara wa mọ́ra pẹ̀lú gbogbo ohun tó ti dárẹ̀gún sínú igbó wa káàkiri a gbọ́dọ̀ fara wa mọ́ra gan a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ àwọn tá à ń pera wa Yorùbá tẹ́lẹ̀ tá a fẹ́ sẹ́rí pé yọ́ máa kó sí wa lẹ́nu lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a fẹ́ change kúrò ní orúkọ yẹn sí orúkọ reasonable orúkọ. Odùduwà kingdom wà bẹ́ẹ̀ ẹ bá pè ní Lámúrúdù kingdom ẹ bá pè ní kìnìkan kingdom ntẹ bá lè rí ẹ pé bàbá ẹ wá ẹ jókòó kẹ ẹ wo orúkọ wo lólùbífì ti wà tá a lè máa jẹ́ lápapọ̀ lẹ́yìn yẹn kí ni kan ń bà mí lẹ́rù ẹ̀yin bàbá wa àwọn ọ̀rọ̀ kan wà tí mo máa ń sọ pé àwọn èèyàn ò lè máa expect pé kẹ́ ẹ máa sọ pé kẹ́ ẹ máa bólóṣèlú torí gbogbo ara mọ̀ pé tí sẹ̀ríà bá ti dá àjànàkú fọ́nrán òwú kan táwọn obìnrin máa ń fi ń dirun yẹn ó gbèdè ẹ wo ọba Kánò tẹ́lẹ̀ ẹ wo bí wọ́n ṣe yọ bí ẹ ń yọ jìgá subordination náà pé ní ẹ̀sùn rẹ o
so kò sí ọba kankan nítorí constitution wèrè, constitution ọ̀dájú, constitution burú tá a gbé dání, kò sọ́ba kankan, kò sí ọba kankan tí ó lè wojú àwọn ìjọba sọ̀rọ̀ sí wọn á wẹ̀sùn àbúrò sí lẹ́sẹ̀. So ẹja mójú kò lórí ìyẹn lọ́dọ̀ àwọn bàbá wa, ṣùgbọ́n bàbá wa kò sí rísìn tí ó fi yẹ kẹ́ ẹ mọ́ jáde bí irú ìjà tí ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Aláàfin àti bàbá wa Ọọ̀ni yìí bá ń ṣẹlẹ̀, kò sí tó ní kẹ́yìn àgbààgbà mọ́ sọ̀rọ̀. Ìyẹn ò sí nínú ọ̀rọ̀ gọ́fìmẹ̀ntì tá a máa ní gọ́fìmẹ̀ntì ó fìyà jẹ yín lórí ẹ̀. Ìyẹn ò sí nínú ọ̀rọ̀ gọ́fìmẹ̀ntì, kí sọ̀rọ̀ gọ́fìmẹ̀ntì la pè é sí kẹ́ wá dá sí yẹn. Mo expect bọ́ bá bí mo ṣe ráwọn kan tó bá mi sọ̀rọ̀ yẹn, mo expect káwọn bíi 3-4 kí wọ́n ti ṣe press release lórí ẹ̀, tàbí kí wọ́n sọ pé kí secretary wọn tàbí chief of staff wọn kó sọ̀rọ̀ nípa ẹ̀. Gbogbo wa náà wá dákẹ́, tá a bá dákẹ́ tara wọ́n bá wa dákẹ́. Bàbá ẹ má jẹ́ ká wà ní kátàkátà bá a ṣe wáyà àṣì lójú kan báyìí o. Ogun ò gbọdọ̀ dé báyìí àwọn Fúlàní ti ń bẹ nínú gbọ́ bá a ṣe ń gbọ́. Èmi ò mọ̀ o. Òtí tẹ́ bá gbọ́ lẹ́nu ẹnìkíní, tẹ́ gbọ́ lẹ́nu ẹnìkejì, tẹ́ gbọ́ lẹ́nu ẹnìkẹta, èyàn gbọ́dọ̀ ṣọ́ra o, torí ìfura lóògùn àgbà. Nígbà tí pánsá ò fura ń jọ sí, ó já sí náà ni o. Àjàgan tí ò fura, àjájé o. Bó ń lé bá wá kọ̀ tí ò bá fura, ó lè ó kó tèfètèfè. Ó lè ó kó tèfètèfè. Mo wá fẹ́ bẹ ẹ̀yin bàbá wa, mo fi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àrólé Oòduà, mo fi wọ́n pé gbogbo ẹ̀yin bàbá wa lọ́balọ́ba, àfẹnitọ́ bá kara ẹ̀kún pòun kì í sára wọn, pòun ò belong sí wọn, fine, mi ò àní kí ẹni ẹ dá sí, ṣùgbọ́n ẹ bá wa bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí, mo fi Ọlọ́run Lédùmarè búra, project láàfin, more than project, mi mọ̀, màá tún bí sẹ́mi pé Awíkókó kàwé jù mí lọ, màá tún béèrè lọ Awíkókó pé tá a bá tún fẹ́ lo nǹkan tó tóbi ju project tó pé tí mo ní ọmọ sọ bẹ́ẹ̀ mọ̀ ń jọ sí yẹn, tá a bá tún fẹ́ lo nǹkan tó tóbi ju project lọ, kí là á tún pè. So n tó wà wájú wa ń sìn ojú project lọ, tá a bá dẹ̀ bá débì kan, inú àfonúfojì ewu la wà, torí àárín tiwa gan ogun lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́tà wa wọlé, everybody ọmọ sábọ́ sí wọn lọ́wọ́ ni, everybody ọmọ sábọ́ sí wọn lọ́wọ́ ni. Kí wá láǹfààní wa, kí làwa máa ní agbé ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ fún, nígbà tó bá jẹ́ pé àsìkò tá a wá ń wá ìrẹ́pọ̀ nínú Yorùbá, àsìkò yẹn náà wá ní ìdàrúdàpọ̀ dé. Gbogbo ẹni tí bá ń jàjà àgbà, ẹ lọ rèé ṣe mẹ́dọ̀. Ṣé ẹni tí gbogbo àwọn lọ́balọ́ba bá péjọ tán bá fún wa lórúkọ tá à ń fẹ́ tán, tá a kúrò ní Yorùbá orúkọ burúkú tí wọ́n sọ wá yẹn, tá a bá ti kúrò lórúkọ yẹn, ẹ rí i pé gbogbo ń tẹ́ ń pè ní èpè àólẹ̀ yẹn, ẹ rí i pé kò ní jà mọ́. Ẹ rí i pé kò ní jà mọ́. Torí ọmọ Yorùbá, ẹni tó ṣépè ọmọ Yorùbá ló ṣépè lé lórí. Ọmọ Yorùbá lẹ́ni tó ṣépè lé lórí. So mo dẹ̀ tún sọ fún wa náà pé gbogbo àwọn ọmọ Ìlọrin kan wà, àwọn tó ń tẹ Ìlọrin dó, gbogbo wa la mọ̀ wípé, mo sọ nínú last kìíní mi yẹn pé èbútà bú bàbá wa Àfọ̀njá kò yẹ, a ní láti bú Àfọ̀njá. Ẹ dákun, ṣé ibi ni Àfọ̀njá ṣe tó bá sá fún ẹ̀mí ẹ̀, tàbí tó bá wá protection fún ẹ̀mí ẹ̀? Tó bá ṣe mi, tó bá ṣe wọ́n ló ṣẹlẹ̀ sí nígbà yẹn, kí lẹ̀yin ó ṣe, kí lẹ̀yin ò bá ṣe láti dáàbò bo ẹ̀mí ara yín? So in the course of pé fẹ́ dáàbò bo ẹ̀mí ara yín, anything náà lè ṣẹlẹ̀, bẹ́ẹ̀ kú lè dáàbò bo náà tẹ́lẹ̀, tí ó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀, tọ́lọ́ bá ti kọ́ pé àsìkò tó. So ṣùgbọ́n nítorí pé àmàsìkò èèyàn láti jà raburabu náà, ìjíjà raburabu yẹn ni bàbá wa yẹn jà,
pé kẹ́mi wọn mọ̀ bá ewu tó wà lórí ilẹ̀ yìí lọ àti àwa sọ di àwa sọ àwa ó ti gbogbo wa wà ń dá wọn lẹ́bi a máa fi ẹnu àìtọ́ pé àwọn ọmọ bàbá wa yẹ bàbá wa Àfọ̀njá gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ilẹ̀ rere ni kí Ọlọ́run bá wa san yín lẹ́san akíkanjú gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire àtẹ̀sílẹ̀ máa pẹ́ra wa ń káàárọ̀ òjíire náà bí fọ́ kó tó di wọn bàbá wa máa wá nǹkan tó máa pè tọ́ra wà la máa ń ṣe káàárọ̀ àwọn la máa òjíire bí àwa là ń sọ ká sì máa fi yẹ dára wa pè náà ẹ jẹ́ ká yọ Yorùbá sílẹ̀ kúrò nínú orúkọ wa kò pé wa mọ́ Ọlọ́run tó fẹ́ ká mọ̀ dí ọ̀rọ̀ ló jẹ́ kí ìjà àgbà méjì yìí ṣẹlẹ̀ tíjà àgbà méjì yìí ò bá ṣẹlẹ̀ ni wàláì àní mọ̀ nǹkan kan o mo wá bẹ̀ wá ẹ̀yin yẹn mo bẹ̀ wá mo sì sọ fún yín kíní tí mo ṣe gbẹ̀yìn ní Nàìjíríà kó tó di pé mò ń gbéra Amẹ́ríkà lélẹ̀ ọ̀la ni mò ń travel alẹ́ ìní ni mò ń ṣe fídíò tí mò ń ṣe tí n bá ti wá dé Amẹ́ríkà á wà bẹ̀rẹ̀ research wa màá bẹ̀rẹ̀ research ọ̀pọ̀lọpọ̀ research ni mo ti ṣe àwọn èèyàn ti sọ̀rọ̀ fún mi gan àṣé bí nǹkan ọ̀bá tí ì ṣẹlẹ̀ ni ò tí ì ṣẹlẹ̀ àṣé tó bá ti ṣẹlẹ̀ tá a pọ̀ ń ká mọ́ gbogbo àwọn tó ń dá wà láyé náà lẹ̀ wọ́n mọ̀ pé yóò tó báyìí o wọ́n mọ̀ pé yóò fẹjú mọ́ wọn lọ́wọ́ báyìí o láti ìgbà tó fi jẹ́ pé ó yẹ ká ṣe rere ẹ jẹ́ ká ṣe rere mo tó wá fi àsìkò yìí mo fi bá àwọn bàbá wa àwọn mọ̀lẹ́bí bàbá wa Arónfálè bàbá ọba ní Ọ̀yọ́túnjí mo fi àsìkò yìí mo fi ṣe àdúrà fún yín pé kí Ọlọ́run Elédùmarè kí àwọn tó ṣe ilẹ̀ Yorùbá sílẹ̀ kí wọ́n má jẹ́ rí aburú mọ́ láyé yín k'Ọlọ́run bá mi rọ̀ yín lójú kó bá mi tù yín nínú kí Ọlọ́run Elédùmarè ibi tí bàbá wa yẹn kọjú sí bàbá Arónfálè ibi tẹ́ ẹ kọjú sí kó jẹ́ ibi ire èyí tẹ́ fi sílẹ̀ kẹ́yìn náà mọ́ bàjẹ́ ó nìyẹn ẹ̀yin fi ẹ̀mí tí yín ra òmìnira ilẹ̀ Yorùbá wàláhì òmìnira ilẹ̀ Yorùbá lẹ́ra torí pé n tó lè fa òmìnira Yorùbá ní ìrẹ́pọ̀ orí káwá ìrẹ́pọ̀ ilẹ̀ ìsìnkúlé èmi mọ̀ pé ó pẹ́ o ó yá o àwọn tó ń tọpinpin ikú tó pa yín náà wọ́n á tọ̀ níjọ́ tí a bá wá rí àṣírí ikú tó pa yín tó bá jẹ́ pé ibi tí gbogbo wa ń fọkàn sí náà kọ́ ló já sí a tún padà jáde á sọ tó bá tún wá jẹ́ pé ibi tá à ń fọkàn sí náà ló wá padà já sí a tún jáde náà á sọ ọ̀rọ̀ àwọn àìsàn máa lè so ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ kóòtù òjíire mo fẹ́ kí ẹ máa bá mi fi àdúrà ran bàbá wa Arónfálè lọ́wọ́ kí àwọn mọ̀lẹ́bí wọn kí wọ́n má rí aburú mọ́ kí òkú wọn kí Ọlọ́run má ṣe ní àkúfà láàrin mọ̀lẹ́bí wọn ẹ̀yin èèyàn ẹ máa bá mi ṣe àdúrà tó lágbára fún wọn èmi náà gbogbo ìgbà tí n bá jí náà ni màá máa ṣàdúrà fún wọn ẹ̀yin ọmọ Odùtọ́dáwà ẹ jẹ́ ká múra o gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ ogun ti yí wa po ìṣọ̀kan la sì gbọ́dọ̀ wà tá a fi lè borí ogun ẹ má jẹ́ kẹ́nìkan divide wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ò dáa ẹ jáde ẹ sọ o bẹ́ẹ̀ bá sọ àwọn tó ń ṣàìdá o nímọ̀ pé àwọn ń ṣàìdá o ẹnìkan ò ní fọwọ́ bu èmi lẹ́nu mo sọ fún yín jọ sí pé Dr. Sunday Igboho bá mi sọ̀rọ̀ ẹ dẹ̀ rí pé Dr. Sunday Igboho náà wọ́n bá mi sọ̀rọ̀ ju pé ìjà tó wà láàrin èmi àti broda Almaroof
a dẹ̀ ti fìyẹn lẹ̀ torí yẹn gangan kọ́ ni bone of contention. Bone of contention ni wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọn fẹ́ mọ àgbàlẹ́gbọ̀n, mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀ yẹn. Òun ni bone of contention, àwọn ọ̀dẹ̀ ní dákẹ́ lórí ẹ̀, ó dìgbà tí n ta fẹ́ bá bọ̀ sí tàbí ẹni tí ò fẹ́ pẹ̀lú wa tó ń tọ̀ ń bá ti yọra ẹ̀. Àmọ́ iye àwa tó kù, ajá kì í rorò kọ́ sọ ojúlé méjì, àmọ́ bá ṣe sọ ojúlé tiwa fúnra wa. So for now mo rọ̀ wá ká sì máa jẹ́ ọmọ káàárọ̀ oòjíire. Káàárọ̀ èdè Yorùbá ni, oòjíire èdè Yorùbá ni, èdè yẹn méjèèjì ọmọ Yorùbá ló máa ń sọ. So pending the time táwọn bàbá wa ó wà forí kò, gbogbo ọ̀rọ̀ a máa ń sọ tẹ́ ẹ máa ń ṣe bí ẹni pé ẹ gbọ́ o, ẹ bá wa gbọ́ eléyìí o, ẹ bá wa gbọ́ eléyìí o. Mo tó wá sọ bàbá Olúgbọ́n, mo fa ọ̀rọ̀ ilé yín lọ́wọ́ torí pé mo mọ̀ pé alákìkanjú ni yín. Mo fẹ́ kí ẹ bá mi súnmọ́ bàbá mi Ọọ̀ni láti jọ ṣe iṣẹ́ yìí. Ẹ má jẹ́ kí wọ́n wọ́ wa mọ́ àìṣe Yorùbá. Abájọ tí Láríwájú sọ ń jọ́ sí, ó ní àwa ni Yorùbá, àwa ni Yorùbá. Ẹni táwúsá ń pè ní Yorùbá wa, wọn á pè wá ní pè ìyanu. Àwa ni Dàọ̀mí ń pè ní Yorùbá bí ọmọ tí ò gbédè. So àwa ò kì í ṣe Yorùbá. Ẹ jẹ́ ká tètè kọ̀ sílẹ̀ sí, ká tètè mú ọ̀nà tiwa pọ̀n, ká mọ orúkọ tá a fi jagun, ká mọ nǹkan tá a mọ̀ tá a sọ fún ìjọba pa ń wá. Ká túwọ́ lórí pé Yorùbá nation làwọn tẹ̀yìn bàbá wa bá ti píìkì orúkọ míì, á adopt orúkọ yẹn. Mo dẹ̀ mọ̀ pé tí gbogbo wa bá tọ̀ sójú kan yóò kù. Wọ́n mọ̀ pé gbogbo àwọn lọ́balọ́ba yìí wọ́n mọ̀ bá wa dá sí lábẹ́nú. Ẹ má jẹ́ ká sọ pé káwọn bàbá wa lọ́balọ́ba yẹn ká jáde síta. No, tí wọn bá jáde síta, wọ́n sì lè máa ràn wá lọ́wọ́ lábẹ́nú. Ẹ jẹ́ wọn bú wa pé àwọn bá àwọn yẹn wí, àwọn ọmọ yẹn ò gbọ́. Ó dàbí ẹni pọ́ máa lè níyín. Àwa ti mọ̀ pé èébú orí ahọ́n ni. Àwọn tó wá sponsor kì í ṣe rabọ́ o, kì í ṣe ràdá o. Àwọn tó wá sponsor ní ọ̀nà tá a lè gbà tí nǹkan tá à ń wá yóò fi tètè tẹ̀ wá lọ́wọ́, wọ́n pọ̀ náà àwọn ọba yẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìbú tá a ti bú wọn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a kà mọ́ wọn lọ́tà ti pè wọ́n nítorí àwọn kọ̀ọ̀kan nínú wọn tó ń ṣe rádaràda tí wọ́n wá di ọmọ ọ̀sán tí kò pọ́npọ́n báyẹn. So mo rọ̀ wá, ẹ jẹ́ ká sì máa jẹ́ káàárọ̀ oòjíire náà lọ́wọ́lọ́wọ́ báyìí, pending the time tí àwọn bàbá wa máa forí korí tí wọ́n fún wa ní orúkọ tí a máa jẹ́. Èmi ò jẹ́ Yorùbá mọ́ o, mi ò jẹ́ Yorùbá mọ́ o, mo ti máa túmọ̀ Yorùbá o. Kì í ṣe nítorí pé àwọn bàbá wa Ọ̀yọ́ ń bá àwọn bàbá wa Aláàfin bá bàbá wa Ọọ̀ni takàgbà. Kì í ṣe torí ìyẹn nìkan o, kì í ṣe torí ìyẹn o, torí ìtumọ̀ orúkọ tá à ń jẹ́ yẹn kì í ṣe orúkọ tọ́mọlúwàbí gbọ́dọ̀ jẹ́. Shady, unreliable, irú orúkọ wo nìyẹn? So ẹ̀yin ẹ̀mí ẹ má jẹ́ kí kiri ìgújù báyìí lọ. Pẹ̀lú ògo Ọlọ́run, ọ̀dà kílẹ̀ kan jẹ́ pé ọ̀tún láti bá ti dé Amẹ́ríkà náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan rélé wò. Gbogbo ẹ̀yin tí ẹ gbé mọ́tò wá sí car wash mi ń jọ́ sí, ìfojú yín hàn mà bó báyìí. Germany mo wà, Canada mo wà, kò ní mí ní o. Ẹ gbọ́dọ̀ gbé káà yín wá sí car wash, Sokoti car wash láti fọ̀. So ṣe mọ̀ pé owó epo wa náà Nàìjíríà ń wálẹ̀ ń lo òkè ni. Ṣe mọ̀ pé níjọ́ sí mo sọ fún yín pé $30 ni màmá gbà. Mo ti bá yín dé $5 kó ń bẹ̀. $25 ní kẹ́nì kọ̀ọ̀kan yín máa mú wá. $25. So èmi náà sì ti gba àwọn òṣìṣẹ́, wọ́n bá ń fọ mọ́tò yín tí ó mọ́. Tó jẹ́ pé tẹ́ bá fẹ́ yín sára mọ́tò báyìí, ẹ máa ríra yín bí gíláàsì ní òrì. Ẹ̀yin yẹn mi kò ní jù báyìí lọ́rọ̀ tẹ̀. Títí àsìkò tí màá tún bẹ̀rẹ̀ ìpolongo mi láti Amẹ́ríkà
mo kí gbogbo yín pé ojú ò fẹ́ra kù.